lọ bí wọ́n ti ń plan wedding kí wàhálà bàbá Ìjẹ̀ṣà ṣó ṣẹlẹ̀. I swear with my living God. Mo sọ fún ìpọ́jọ́ ọ̀rọ̀ ò tí tó èyí lọ́jọ́ ọ̀rọ̀ tó. Ẹbí Ìyábọ̀ Òjó pé kí ni bàbá Ìjẹ̀ṣà ṣe fún? Ṣé bàbá Ìjẹ̀ṣà do tó promise ẹ̀ ní wedding ni? Mo sọ fún yín pé Ìyábọ̀ mi lè gbà tiẹ̀ tó máa fi kú because ìkà ni. Ìyábọ̀ ń gbé ní òkùnkùn ta fàṣímọ́lé àwọn èèyàn but tó máa bọ́ta á pretend pé òun ni best. Ìyábọ̀ wọ́n bì táyù gbogbo ìka inú bá jèrè ẹ̀ àfi tọ́lọ́run ò bá sí. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a mọ̀ sí Bukky Jesse ó ti jáde o láti wá sọ̀rọ̀ wípé bàbá Ìjẹ̀ṣà àti CEO Lumini ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí í fẹ́ra wọn o kí bàbá Ìjẹ̀ṣà tó lọ sí prison àti wípé ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n ti ń plan wedding kí ó tó lọ. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ kókó inú ìwé ọ̀rọ̀ yìí. Ẹ gbọ́ mi ṣá CEO Lumini àti bàbá Ìjẹ̀ṣà ń plan wedding lọ́wọ́. Kí ni mo fi ń sọ ilé fún yín? Òun ló fi jẹ́ pé gbà tó mú bàbá Ìjẹ̀ṣà CEO Lumini kò rí èèyàn kankan. Ìyábọ̀ Òjó mi sọ pé kò ìtúrẹ́ mi sọ pé Mercy yẹn gan-an olórí burúkú ni. Wọ́n fẹ́ bà ti CEO Lumini jẹ́ àti ti bàbá Ìjẹ̀ṣà ni. CEO Lumini wá sọ fún bàbá Ìjẹ̀ṣà ó ní òrèkóòrè mo ní fi ẹ́ sílẹ̀. Ẹni tó ti ń fẹ́ra ẹ̀yin olórí burúkú ọmọ tẹ́ kí ń bọ́kùnrin jìyà ṣe fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni. Ìtorí gbogbo yín sọ pé ó ń fẹ́ ex convict kí bàbá Ìjẹ̀ṣà kó tó lọ sẹ́wọ̀n lọ ti ń fẹ́ra. Ẹ̀gbọ́n mi ṣá ẹni tó fẹ́ ṣe wedding ni ṣe fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni. Ẹ sọ fún mi ṣe fẹ́ jẹ́ kó fi sílẹ̀ ni because èmi ò lè ṣerú ẹ̀. Kó sọ pọ́kọ mi yẹn òun ló ṣẹ́jù láyé yìí mo máa dúró tì for better for worse ni. Mo sọ fún yín pé ìkúnlẹ̀ márùn-ún ni girl yìí ní. Bọ́dẹ̀ ṣe mú bọ̀bọ̀ yìí ẹ lọ bí everybody. CEO Lumini tried her best but àwọn Ìyábọ̀ ń jẹ́ kó yé pé bàbá Ìjẹ̀ṣà ò ní bọ́m̀bẹ̀sẹ̀. Òun ló mú Ìyábọ̀ tó sọ pé tó bá fi ẹ́ sílẹ̀ máa ta lé mi. Ẹ pè Ìyábọ̀ kó bọ́ta kó wá dá mi. Ẹ̀yin ìkà Ọlọ́run á fìyà jẹ gbogbo yín àdàbí àdá. Ṣé rántí ó ní tó bá fi ẹ́ sílẹ̀ CEO Lumini ló ń rí fásì ń gbà yín because ó mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ò léèyàn àfi CEO Lumini bọ̀ wọn ò lè sọ̀rọ̀ tán fún yín. Wọ́n mọ̀ pé tó bá sọ̀rọ̀ CEO Lumini gbà yẹn gbogbo yín ẹ tètè fura pé ìtorí jealousy ló ṣe nǹkan tó ṣe. Ẹ gbọ́ mi ṣá ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ti bọ̀bọ́ yẹn mọ́lé CEO Lumini dẹ̀ ń lọ wò. Now mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé gbogbo yín. Mo rí tí gbogbo yín sọ pé oyún yẹn ò pé oṣù. Gbogbo yín mọ Nàìjíríà náà. Mo sọ fún yín pé ní prison Nàìjíríà ẹ gbọ́ mi ṣá tó bá ṣe lówó tó ló máa ṣe gbádùn prison Nàìjíríà. Tó bá ṣe lówó tó ẹ rí pé Mummy of London Mummy of Lagos Bobrisky ṣe rántí pé ìgbà tán mú wọn náà lọ fi síbì kan bó bá ṣe lówó tó because mo rántí pé ìgbà tá à ń ṣe justice for Mohbad tó mú àwọn kan tó ń support bàbá wọn máa ní ká fún wọn lówó because wọ́n fẹ́ separate cell wọ́n fẹ́ lo phone wọ́n fẹ́ gbàlejò ṣé ń gbọ́ mi ṣá. So tí bá wá ń rí gbogbo èyí tẹ́ ń gbé ní Nàìjíríà tẹ́ ẹ sọ pé báwo lóyún yẹn ṣe pé ó máa pè because gbogbo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wà ní prison CEO Lumini ló ń wò wọ́n dẹ̀ gba separate place fún bàbá Ìjẹ̀ṣà. Ẹbí àwọn tọ́jọ́ wà ní prison bí ẹgbà tó kọ́kọ́ mú bàbá Ìjẹ̀ṣà lọ ti mọ́lé tí gbogbo èèyàn rí ìgbà tó yá wọ́n fi sí special place. CEO Lumini lówó lọ́wọ́ ó ń san owó tó fi wà ní proper place. So inú ilé tó ti lọ́wọ́ yẹn agbóúnjẹ lọ fún. Ẹ rí pé gbà tí bàbá Ìjẹ̀ṣà bọ́ta ẹ rí pé kò rù ni. Ṣé gbogbo yín rántí pé ẹ sọ pé iṣẹ́ ni bàbá Ìjẹ̀ṣà fáyìn sí? Ṣé rántí? Èmi ò fẹ́ tètè sọ̀rọ̀ ńgbà yẹn ni. Ojú làgbà máa ń wò àgbà ò kì í yánu. Ṣé gbogbo yín rántí? Ó máa ń sanwó fún kinní yẹn ni. Bó bá ṣe lówó tó ni tó bá no fẹ́ VIP tó bá ti lówó
wá fún ẹ. So gbogbo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wà lẹ́wọ̀n sí Olùmí tẹ́ bá rántí pé mo sọ nígbà tí mo sọ pé sí Olùmí ti bímọ gbogbo ibẹ̀ yẹn ló ti ń dóra wọn. So oyún yẹn pé pa gbogbo yẹn tẹ́ sọ pé báwo ni oyún yẹn ò pé Portable àní kò ní dáa fún ẹ olórí burúkú àti wà àtàwọn ọmọ tó ń gbẹ́jọ́ yẹn tán dàbí bandit children. Portable ìwọ́n sọ pé ọmọ ò pé wọ́n gbọ́mọ àlè wá fún bàbá Ìjẹ̀ṣà olórí burúkú ẹ̀ ṣé àwọn ọmọ tí wọ́n bí yẹn wẹ̀ ṣá wọ́n jọ ẹ́ náà gbogbo yín jọjọ bandit ni. Ìwọ́n ń bú bàbá olọ́mọ tó bí òpè tí ò bá ń ṣe Ọlámídé bàtà sí mẹkáníìkì ló máa ṣe fún sí Olùmí olóṣì. So ìwọ mo fẹ́ bọ́ àwọn ọmọ lọ́mọ ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ gbọ́ mi ṣá. So kí mo fẹ́ sọ bí bàbá Ìjẹ̀ṣà bó ṣe fún sí Olùmí lóyún nìyẹn. Sí Olùmí was there during thick and thin. Àní mò ń bí yín sẹ́ mo ní wọ́n fẹ́ ṣe wedding kí bàbá Ìjẹ̀ṣà tó lọ sí prison ṣé tó bá jẹ́wọ́ wàá sọ pé torí wọ́n ti mú ó fẹ́ fi sílẹ̀. Ẹ gbọ́ mi ṣá ẹ bá mi tún dìyẹn mú. Now kí ni gbogbo yín fẹ́ jẹ́ kí sí Olùmí ṣe? Ẹni ó tún wá ní confidence ẹni ó tún showcase ẹ ní ṣoríire gbogbo ẹ̀yin tẹ́ sọ yẹn. Ẹ̀yin tẹ́ ní confidence tọkọ yín ò lọ prison ọmọ màlá ń rí lọ́wọ́ olórí burúkú yín ọmọ màlá ń rí lọ́wọ́ olórí burúkú yín ẹ máa fi bàbá àwọn ọmọ yín wọ̀n a máa rí bàbá àwọn tó fún yín lóyún ẹ̀yin olórí burúkú yìí ẹ ló ní confidence ó fi wọ̀n. Gbogbo yín tẹ́ ń wò mí lẹ́ni mo béèrè fún kankan fún just 1 minute ẹ bá mi ṣe àdúrà fún sí Olùmí ẹ bá mi ṣe àdúrà fún irú obìnrin bíi sí Olùmí ṣọ̀wọ́n mo wá rí tí gbogbo yín sọ pé àwọn pick me abẹ́ ṣí èrè ni obìnrin wo lówó kó má sí ilé ọkọ ẹ gbàgbé ẹ wọ́n máa dóyin ó máa wùn yín kẹyìn lọ́kọ obìnrin mélòó lówó kó má sí ilé ọkọ ẹ̀yin olórí burúkú ẹ wá ní kàkà bẹ́ẹ̀ ẹ fẹ́ Tinubu ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ń fa káùntù sílẹ̀ fún bandits kí lẹ fi bàbá Ìjẹ̀ṣà gan bẹ́tà yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ ń fún bandits l'account number no kí lẹ fi yàtọ̀ ẹ̀yin gan olórí burúkú nìyí ẹ̀yin á ṣí èrè tẹ́ ń celebrate Ṣíkẹ́ kí ni Ṣíkẹ́ fi yàtọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ẹ sọ fún mi Ṣíkẹ́ tó ń dóyàwó níyàwó Ṣíkẹ́ tó ń pọmọ lẹ́kúnjayé Ṣíkẹ́ tó ń fi ìkorò sínú relationship àwọn èèyàn Ṣíkẹ́ tó ń darí ìgbéyàwó rú kò ní yẹ ẹ̀yin olórí burúkú ẹ̀yin selective bastards ẹ̀yin tẹ́ ń celebrate Ṣíkẹ́ tó lọ ń dóyàwó níyàwó ọmọ kékeré ọmọ tí ò tí pé 30 tó lọ ń gàbálé ìyàwó níyàwó ẹ̀yin olórí burúkú ilẹ̀ ń celebrate